náà bàbá ọkọ àwa náà ló ní ìnáwó bàbá wa gbà ti dé bismillah. Mandari tu yedi ilayka likay temuda yedi kana wa yedi la ilaha illallah. Baba wa babo tẹ́tí dé. Ẹ dákun ẹ jáde dé torí àná Muhammad. La ilaha illallah Allah la maulana la ilaha illallah Allah la maulana madadi tu yedi ilayka likay tamuda yedi kana wa yedi la ilaha Tukisani watusilani ila mafi ili rashadi. La ilaha illallah Allah la maulana. Fakaifa ru'ita tatirukuni wa naru shawqi fi kabadi. La ilaha illallah Allah la maulana. Sunno bidal asudu lana sununa ko bakoti balade. La ilaha illallah Allah la maulana. Walamu ya'lam bi annaka bi afiyuna siruni abadi. La ilaha illallah Allah la maulana. فإنك كل تنظر من ينادي باسمك صمدي فهيالا وهيالا لمن يدعوك في كبدي. لا إله إلا الله الله لا مولانا. مددت يدي أنا وجميع ما يهوى كمن ولدي. Gbogbo alásàlátù ẹ̀dá fẹ̀já kí bàbá lè kan náà. Lakulu alun, lakulu alun, lakulu alun, maya sanade, alo malo, maya hudade. La ilaha illallah, 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 la ilaha illallah. Abaruku badana wal marabi yalbahu. La ilaha illallah. Baduni murai salma baruku yadmahu. La ilaha Samabata la ilaha illallah warakudaka damu isa atal ayitajahu la ilaha illallah la ilaha illallah. Era ko jayo ba nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Aki wọlé alfa wa àgbà bàbá wa onímọ̀ tó pọ̀ bí mo ti máa ń pè wọ́n nù ní. Bẹ́ẹ̀ni afani wakfidi guruba damuhin fi arosatiha wa stage dan gurali gama imitun jadi wa fidi guruba damuhin fi arosatiha. Ẹ má worry, mo understanding ẹ má worry. Wa stage dan gurali gama imitun jadi. Níjọ́ tí àlùfáà wa àgbà At-Toyyiby níjọ́ tọ́lọ̀ ní kí wọ́n mọ̀ yín Ote Saiful Qodiriyah níjọ́ tí wọ́n mọ̀ yín máa tẹ̀lé mi
máa fọkàn bá mi lọ ilẹ̀ lérí tèmi náà dé wọ́n náà ó dé bẹ́ẹ̀ tọ́lọ́run ṣe wá ní kí gbogbo ayé mọ̀ yín lẹ́ni tí gbogbo ayé fi yín tọrọ ọmọ lẹ́ni tá a bá rí irú eléyìí ṣe kò tí ì tó lójú ẹ̀mí yín ẹ jókòó lẹ́ni àgbàdìyà fún yín ọmọ yín ẹ bá yorùbá ná Muhammad ta ló ń ṣe nǹkan èmi ni Raisul Jilisa ọmọ mi ní í ṣe nǹkan téèyàn ò bá tí ì bárú ẹ̀ pàdé nù gbèsè ayé ẹ̀ kò tí ì tó Mawlana Saiful Qodiriyah ẹ bá wí dáadáa afa ní fala'alla aburata sa'ati yushifa bi'a iribabu wajidin fil jananil mukhalladi ọlọ́wọ́lá báfa náà ti ròyìn náà títí ó fi kí àfa rẹ̀ ni Mawlana Saiful Qodiriyah gbogbo tí ń jà padà sábúrú tó bá lè sọ̀rọ̀ rẹ̀ dà ọlọ́mọdé ó kàn yín sá ẹ dákun ẹ jẹ́ àṣẹ amínà ọlọ́ni kẹsìn àfa yín débi pé ẹ rí àlùbáríkà gbà lójú lẹ́yìn tí gbogbo ayé sọ pé sófẹ́ káyé tiẹ̀ náà ó dàbí tẹ́lẹ̀ yìí òfẹ́ káyé tiẹ̀ ó dàbí tẹ́lẹ̀ yìí ẹ̀yin lẹ jámọ̀ wípé téèyàn bá síyàn thank you ẹ̀yin lẹ jámọ̀ wípé téèyàn bá síyàn láyé ìmọ̀ sóríire ara yín láti kọ́kọ́ rí ọlọ́run wọlá bíbí àná Muhammad ọlọ́run wọlá Mawlana Amiru Jaishi Salati ọlọ́run wọlá alibarika bàbá náà gbogbo tí ń jẹ́ kú òjijì àrùn òjijì ọlọ́run dákun má jẹ́ ó kàn yín láéláé àmín bá a ti mọ wá ń ṣe bí bàbá kọ́sílẹ̀ ti sọ fún wa wọn pẹ́ láyé púpọ̀ 130 years péré ni wọ́n lò láyé wọn ní gbogbo ẹni tẹ́ bá ní àfà tí bá ń jíṣẹ́ ọlọ́run ẹ̀kẹ́ làkàdíjà kò fún ẹ̀kẹ́ ní ilá fi kún ẹ̀kẹ́ màwọn zàtẹ́ẹ̀nì fún ẹ fi sàlátì lìfà ti parí ẹ̀ gbogbo tí bá ń jókòó àlùbákò níbàkò níbà wọn mọ rẹ̀ ọlọ́ba wa ṣe bẹ́ẹ̀ fún yín náà lákọ̀díjà kó rasulun min anfusikum azizun alayhi ma anaytum عريض عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل على سيدنا محمد الفاتح المغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم مولاتين وليوا آنكم الله Ọlọ́run ṣe jàre yín pẹ́ sá wọlá bíbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Without wasting much of our time bá mi fẹ́ ṣe bí wọ́n ti máa ń ṣe o. bẹ́ẹ̀ni. o dẹ̀ mọ́ máìkì dání tó bá ń lọ lé bárakàlá òfin nìkan máa ṣe fún ẹ ẹ̀yìn bá ná Muhammad sallallahu alayhi wa sallam. mo kí ìwọlé lẹ́ẹ̀kan sí our president, our amiable president of TSST bàbá onínáwó ọjọ́ akramakumul karim arakumullah ọlọmọsẹ jàre yín pẹ́ sá o wọlé àbí èyí ọlọ́run o táyé owó kan tún jábọ́ táyé owó kan tún jábọ́ wọn ní ṣépè fún ẹ o táyé àbí ká tún àdúrà ṣe fún bàbá ni àbí ká tún àdúrà yẹn ṣe láti bẹ̀rẹ̀ ni ọlọmọsẹ jàre yín pẹ́ sá. Alhaji wa Sheikh Ahmad aláwìyé alálùbáríkà ẹ bá ń wí kankan ọlọmọsẹ jàre yín pẹ́ o wọlé àbíbí ànábì wa Muhammad ẹ kú àtúnṣe ọjọ́ Monday ẹ kú àtúnṣe ọjọ́ Monday irú aṣíwájú yín la fi tọrọ o ọlọmọsẹ jàre yín pẹ́ wa kadhalika fadilatu Sheikh Yemini Sheikh bàbá tó jẹ́ wípé gbogbo ìgbà tí a bá ti Mawlana indasalati ẹ bá ní Sheikh Amirul Muhajirin maabi ọlọmọsẹ jàre yín pẹ́ sá o wọlá bíbí ànábì wa Muhammad gbogbo ọjọ́ tá a bá ti rí bàbá wọlá yín mi ká la máa rí wọn lẹ́gbẹ̀ẹ́ yín ọlọ́dàkùn mọ́fà rẹ̀ ṣe yín o wọlá bíbí ànábì wa Muhammad lẹ́ẹ̀kan sí akí bàbá wa a gbọ́dọ̀ máa tún kí yín lójú bàbá wa Mawlana Saiful Qodiriyah bàbá wa Alhaji wa Anafi Adenuga Anod ẹ dákun ìdílé lẹ́ẹ̀kan sí gbogbo ayé sọ pé Allahu Akbar ẹ dákun ẹ bá gbé Ọlọ́run tóbi fún wọn. Allahu Akbar. You are highly welcome to this beautiful occasion. We recognize your presence, sir. Ọlọ́mọsẹ jàre yín pẹ́ sá wọlá bíbí ànábì wa Muhammad bákan náà bàbá wa our amiable father of the day tí wọ́n represent bàbá wa pẹ́lógún all-rounder bàbá wa tí mo fi ọwọ́ àti àpọ́nlé dárúkọ wọn Amos Káyọ̀dé Ṣóhùnmí
baba ẹ dìde kí gbogbo ayé pariwo Allahu Akbar. Owó ni mo wá ń gbà ọlọ́mọṣẹ́ jarí yín pẹ́ olúwa kí ó gbàdúrà fún yín bàbá kí ó má fi yín lẹ̀ olúwa sọ nínú ìwé Lẹ́fítíkù mi ìrántí tó olúwa sọ ń gbà yẹn olúwa kó bá ń gbàdúrà yín la hawla wala quwwata